Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nínú tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí oyè Ọ̀ọ̀ni àti Aláàfin. Ọlọ́gbọ́n o, olóye o, ọ̀rọ̀ fẹ́ bọ́. Ẹni tó bá ní etí kó bá mi ẹni tó bá ẹ yá mi létí inú yín kẹ́ fi gbéyàwó ọ̀rọ̀. Ṣé rí oyè Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni of Ifẹ̀ ó ju ìtàn ilẹ̀ Yorùbá ìtàn ilẹ̀ Yorùbá ju oyè méjèèjì yẹn lọ. Ṣé rí ogun àti ọ̀tẹ̀ ti wà ní ilẹ̀ Yorùbá tipẹ́. Ní ìgbà tí Western education tó dé àti religion, nǹkan tí religion àti Western education ṣe fún ilẹ̀ Yorùbá òun ló lọ lọ́pẹ́, especially ilẹ̀ Africa. Mo sọ náà àwọn program mi kan pé ilẹ̀ Yorùbá á ju country lọ. Àwọn bàbá yẹn wọ́n ní agbára débi pé àwọn kan ṣagbára lò, àwọn kan ò ṣagbára lò. Wọ́n ní ọba tó jẹ tìlú rójú, orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó jẹ tìlú ṣèdàkejì náà, orúkọ tiẹ̀ náà ò ní parẹ́. Ní ìgbà tí ìtàn ilẹ̀ Yorùbá ń bọ̀ síwájú, àwọn ìtàn kan ti pa ìtàn kan jẹ. Àwọn ìtàn kan ó ti pa ìtàn kan jẹ. But gbogbo ẹni tó bá ń sọ pé Yorùbá ò ní ìran àbí Yorùbá ò lákọọ́lẹ̀, ọmọ àlè ni, ọmọ àlè ilẹ̀ Yorùbá ni. Yorùbá ò lákọọ́lẹ̀ kẹ̀, àwọn bàbá wa ò lákọọ́lẹ̀ kẹ̀. Nǹkan tí àwọn bàbá wa ń pè ní awo gangan tí ẹ̀yin pípù yìí ò mọ̀ ni pé àwọn bàbá wa ní code of words. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa lọ máa kọ́ Ifá ní school. Ọlọ́run, Ifá ju nǹkan tí ẹ̀ ń rò lọ. Ní ilẹ̀ Yorùbá, Ifá tẹ́yin ò ṣẹ́rìṣì yẹn, tí ẹ bá mọ bọ́ ṣẹ́rìṣì ẹ̀ ní another country, àwa dẹ̀ la ní Ifá ní ilẹ̀ Yorùbá. Ifá ju ìtàn Ọ̀ọ̀ni àti Ifẹ̀, Ifá jù lọ. Torí àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ báyìí láàrin Ọ̀ọ̀ni àti Ifẹ̀, ó máa wá tú àṣírí adé àwọn méjèèjì. Torí kó tó di pé Oòduà náà dé sí Ilé Ifẹ̀ sẹ́ẹ̀, àwọn kan ti ń dé adé. Ọlọ́run, Ọbàtálá wà, Ọba Lùfọ̀n, àwọn tó wá ṣàgbà gbogbo wọn, àwọn ni àwọn Olúwo, àwọn Ògbóni. Bẹ́ẹ̀ ni, torí àwọn Ògbóni gangan ló ń pè ní awo. Àwọn Ògbóni tẹ́ ń wò yẹn, àwọn ló ń pè ní awo. Tí ẹ bá fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, a ní kẹ́ lọ wá ìtàn. Ẹ má ní pé àwọn bàbá wo ò lákọọ́lẹ̀. Báwo lo ṣe ní ẹ jọ ṣe rí ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ àti ọba Aláàfin Ọ̀yọ́, gbogbo ìjà tẹ́ ń jà yìí, ìyẹn kọ́ ló kàn wá kú ilẹ̀ Yorùbá o. Ó ti yé yín, ẹni tó ń wò ní yín tí ẹ gbọ́dọ̀ máa wòran o. Ẹni tó ń wò ní yín tí ẹ bá ti tó pé ẹ̀yin méjèèjì, àwọn ọjà yìí, àwọn baba ńlá baba yín náà ti ń jàjà yìí ti pẹ́. Wọ́n dẹ̀ ń dágbára wò ni, wọ́n dẹ̀ ṣe ń dágbára wò yẹn, à ń sàn kan nù ní ilẹ̀ Yorùbá. Ìtàn wá ju nǹkan tí ẹ̀ ń rò lọ. Wọ́n ní pé ẹni tó wá máa jogún kókó máa pa ìtàn kítàn. Nígbà tí àwọn colonial master dé sí ilẹ̀ Yorùbá, mo sọ fún yín pé àwọn baba ńlá baba wa ti ń dábí ẹdun, wọ́n ti ń gbòbí òwe, wọ́n ti ń dẹmọ, wọ́n ti ń ṣe oríṣiríṣi nǹkan. Ọlọ́run, wọ́n ti ní form of government. Ọlọ́run, a ti ní ọba tó ń dádé, a ní òsì ọba, a ní ọ̀tún ọba, a ní olúwo, a ní apèsìn, a ní awo. Àwọn kan ló máa gbé ọba lọ sókun, àwọn kan láfọba jẹ. Àwọn bàbá ti ní gbogbo connection yẹn. Kò tí nígbà tí àwọn colonial masters dé, wọ́n darí wọn rú, wọ́n ti ọwọ́ bọ ilẹ̀ Yorùbá gan. Nínú Bible àti Quran ló sọ pé wọ́n ní pé Ọlọ́run da èdè wọn rú. Áfíríkà ló ti ṣẹlẹ̀, ó wá da èdè wa rú ni. Àwọn gangan lọ so irun wájú pọ̀ mọ́ ti pàkọ́. Ọlọ́run, àsìkò tá a bá wà tí a lè gbàgbára yìí ni ọmọ wa tó wà ń bẹ̀ yìí, tó jẹ́ àrùn orílẹ̀-èdè yìí, jẹ́ ká gbárùkù ti gan. Ẹ̀yin lọ́ba ìjà tẹ́ ń jà ìkọlù ẹ̀kẹjà o, ìjà bí a ṣe máa gba òmìnira ilẹ̀ Yorùbá padà. Ọmọ aláṣẹ ni wá, ọmọ alágbára ni wá. Tí ẹ bá wá fẹ́ mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí, tí o bá lọ wá ìtàn ìdílé tiẹ̀, lọ wá ìtàn. Má sọ pé ṣíríkù ni, má sọ pé nǹkan tí ò dá ni. Ó lè ṣẹ̀sìn, but báwo lo ṣe ní mọ origin ẹ? Does that make sense?
alẹ́ lomi wà báyìí sí yìí ó kàn gbọ́ pé ọmọ bíbá ìlú òun nítorí pé àwọn baba ńlá baba wọn tètè kúrò nílé wọ́n wá nǹkan tó máa jẹ lọ sí ẹ̀yìn odi, wọ́n bímọ sẹ́yìn odi, wọ́n kú sẹ́yìn odi, wọ́n sin wọ́n sẹ́yìn odi, ọmọlé wọ́n dé Yorùbá yìí náà lẹ àwa Yorùbá ló sọ pé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyá ó fi kọ́. Ẹ jọ̀ọ́ Ọlọ́run, gbogbo ilẹ̀ Yorùbá pátá tourist country ló yẹ kó jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá, torí a ní nǹkan ìyanu, a ní nǹkan àràmàǹdà ní ilẹ̀ Yorùbá, but wọ́n ti bú kinní yẹn fún wa, wọ́n ti sọ pé kinní yẹn ò dáa, nǹkan burúkú ni, ẹ wá jìnnà sí nǹkan wa gan, ibẹ̀ láti ń pàtàn pítàn ẹ̀hàn ní ju òfin ìfẹ́ ìjì kinní kan lọ kinní kan, gbogbo wọn lálágbára adé wọn, bọ̀ tó kẹ́ pé nígbà tí àwọn colonial master máa dé àwọn èèyàn méjì tó recognize tí wọ́n mọ̀ tó yẹ pé àwọn ló gbé òun ni Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀, because Ọọ̀ni of Ifẹ̀ priest ni, òun ni aṣojú gbogbo Ìgbàhùnmọ̀lẹ̀ ilẹ̀ Yorùbá pátá, aṣojú ni, adé àrè lòun ń dé. Aláàfin adé alágbára ló ń dé because warrior ni, òun ló ń safeguard gbogbo ilẹ̀ Yorùbá pátá, kò dẹ̀ ń ṣàwọn nìkan náà. Ìtàn ilẹ̀ Yorùbá ju nǹkan tẹ̀yin Yorùbá ń lò lọ. Ọlọ́run, ẹ lọ wá ìtàn, ẹ lọ wá ìtàn ilẹ̀ Yorùbá, ẹ lọ wá ìtàn ilẹ̀ Yorùbá. Ẹ má ìtòrí pé ẹ gba ẹ̀sìn, ẹ má ìtòrí pé o ti travel western education, gbogbo nǹkan tó ń ṣe yẹn rubbish ni. Báwo làwọn èèyàn ṣe máa lọ máa forí balẹ̀ fún kinní kan, báwo la ṣe máa waṣọ pupa, báwo la ṣe máa bẹ́ kò dàbí ẹ bọ́ lọ síbẹ̀, ibo ló ti kí ló fà tó fi ń ṣe bẹ́ẹ̀ lọ like ọkàn lè báwo lè máa báyàn ronú, ẹ kàn báyàn imagine. Wọ́n ní pé ọ̀rọ̀ òkèrè bí ò bá lẹ́kọ̀ọ́ máa dín. Nígbà tí wọ́n ń kọ ìtàn wa bọ̀ síwájú, wọ́n kọ ọ́ ní gángan nílò ayé, ibi tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Tí orí mo sọ Ifá sọ ìtàn ilẹ̀ Yorùbá tó pé kò sí ilẹ̀ Yorùbá kan tí kò ṣe Ifá ló tẹ ilẹ̀ Yorùbá yẹn dó, ó ní nǹkan tó tẹ. Òye máa gbọ́ tó bá gbọ́ Ṣùpòṣùpá fi kọrin náà, Ọ̀yọ́ tẹ̀ ń wo yẹn Ọ̀yọ́ Aláàfin, ó ní Ifá tó tẹ̀. Ẹ lọ wo oríkì Ọ̀yọ́, ẹ lọ wo oríkì Ifẹ̀, ẹ lọ wo oríkì Oǹdó, ibi oríkì lẹ máa ti mọ̀. Ọlọ́run, àwọn ọba wa ní àkọọ́lẹ̀ wọn ní code, a ní ọmọ Yorùbá. Ọlọ́run, a ti sọ nǹkan nu gan o, a ti misuse so many things gan, a ní agbára gan. Ọlọ́run, agbára wa, ibi tí agbára dẹ̀ wà òun ni Olú ló ṣe àgbà gbogbo awo tí gbogbo àwọn èèyàn ṣe. Awo Olú, ìwọ tó bá ṣe awo Olú is pure. Olú, gbogbo àwọn tó bá ti ní Olú nínú, Olú, Ifá, Ọ̀ṣọ́, Àlùkò, àwọn kankan bẹ́ẹ̀ yẹn ó ti yé yín, wọ́n tẹ Ifá yẹn bì kan ni, wọ́n jọ pín but Olú ló ṣàgbà gbogbo wọn, òun ni Olú ló fi máa lo Olódù tó mú àrè, Olódùmarè. Ẹ bá máa like ẹ lọ wá ìtàn Yorùbá kẹ́dẹ̀ ní àgbọ́yé, torí ẹ̀ lọ́ yẹn pè ní ẹ̀là. Tí babaláwo bá dífá, babaláwo tó bá dí Ifá, tó bá fẹ́ tú Ifá yẹn, á ní ìwọ láwo, òun láwo, èmi lọ gbẹ̀rì, òun máa wá pe ẹ̀là understanding, ẹ̀là rọ̀ wá, ẹ̀là bá wá rọ̀ wá, ó máa wá tú. Ẹ lọ wá ìtàn, wá ìtàn ilẹ̀ Yorùbá gangan. Ẹ má wá fi ìbínú, má fi torí ìfẹ́ àwọn bàbá tó wà ìfẹ́ ni Elédùmarè ní ká pín kárí ayé, ká má pín ìbànújẹ́, ká má pín ìkorò. O ò lè gbin ìkorò sínú ayé èèyàn kí wàá máa retí. Mo ń bọ̀.